wàhálà ńlá má lèyí o. Ǹjẹ́ ẹ ti gbọ́ ohun tí ó fa awuyewuye lórí ayélujára ní yàjóyàjó ni lórí ọ̀rọ̀ ọmọkùnrin adẹ́rìn-ín-pòṣónú ni Raji Samad Adétọ́lá tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Ṣáńkú. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀. Ṣé ní ìkan lára àwọn ọ̀rẹ́ Ṣáńkú tí wọ́n ń pè ní Ìṣọ̀lá ti jáde síta o, tí ó sì fi ẹ̀sùn kan ọmọkùnrin kan lórí ayélujára wípé òun ló rán awakọ̀ tí ó wa Ṣáńkú láti Èkó tí ó fa ìjàmbá mọ́tò tí ó ṣẹlẹ̀ sí tí ó fa ikú ọmọkùnrin adẹ́rìn-ín-pòṣónú ní Raji Samad Adétọ́lá tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Ṣáńkú. Ọmọkùnrin tí wọ́n sì fi ẹ̀sùn kàn tí àwọn ènìyàn sì mọ̀ sí Mr Finest. Wọ́n ní lóòótọ́ ni Ṣáńkú ra mọ́tò ní ọwọ́ Mr Finest tí owó rẹ̀ kò sì tíì pé, wípé díẹ̀díẹ̀ ni ó ń san owó mọ́tò tí ó rà náà. Wọ́n ní ọ̀rẹ́ àwọn ti fẹ́ san owó mọ́tò náà tán o, wípé Mr Finest ni ó ní kí wọ́n dúró kí wọ́n gbé mọ́tò náà wá padà síbi tí wọ́n ti rà á, wípé ẹni tí ó ní mọ́tò tí wọ́n ń wà gangan ti fi Mr Finest ni ó ní kí wọ́n dúró, wípé kí wọ́n dá mọ́tò yẹn padà, wípé ẹni tí ó ní mọ́tò yẹn ti ń da àwọn láàmú, wípé kí wọ́n gbé mọ́tò náà wá padà láti wá fi gba àlòkù fẹ́ńsà kan. Tí ọmọkùnrin Ṣáńkú sì gbé ìgbésẹ̀ nígbà tí ó wà láyé láti pe ìkan lára àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí ó jẹ́ ọlọ́pàá láti dá sí ọ̀rọ̀ náà, tí wọ́n sì gbà á nímọ̀ràn nígbà náà lọ́hùn wípé kí ó má ṣe dá mọ́tò náà padà, àjẹ́bẹ̀ wọ́n á da gbogbo ẹ̀rú mọ́ ọ lójú. Tí Ìṣọ̀lá ọ̀rẹ́ Ṣáńkú tún tẹ̀síwájú wípé nígbà tí Finest kọ́kọ́ ní kí wọ́n gbé mọ́tò náà wá sí Ìlọrin, wọ́n ní ṣe ni Ṣáńkú ṣàlàyé fún Mr Finest wípé àwọn tí ó máa gbé mọ́tò náà wá sí Ìlọrin wípé ara wọn kò yá o, wípé àwọn méjì ló lè gbé mọ́tò náà wá ṣùgbọ́n ara wọn kò yá. Mr Finest wá dá lóhùn wípé kí wọ́n má ṣe ìyọnu, òun máa fi awakọ̀ ránṣẹ́ sí. Mr Finest wá dá lóhùn wípé kí wọ́n má ṣe ìyọnu, òun máa fi awakọ̀ ránṣẹ́ sí yín kó wá gbé wọn láti Èkó wá sí Ìlọrin. Gẹ́gẹ́ bí ohun tí Ìṣọ̀lá sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní awakọ̀ náà ló wá gbé wọn títí tí ẹlẹ́mìí fi dé o, tí ìjàmbá mọ́tò náà fi ṣẹlẹ̀ tí ó sì fi mú ẹ̀mí ọmọkùnrin adẹ́rìn-ín-pòṣónú ní Raji Samad Adétọ́lá tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Ṣáńkú lọ, tí wọ́n sì tún pe Mr Finest níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà o, wípé wàhálà ti dé tí wọ́n sì ní ìjàmbá. Wọ́n ní níṣe ni Mr Finest kò tiẹ̀ wá rárá, níṣe ni ó rán àwọn ènìyàn wá síbi ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní àwọn tí Mr Finest tún rán wá síbi ìṣẹ̀lẹ̀ yẹn kò tún wá dúró sí hospital o, wípé ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ni wọ́n lọ, wípé bí àwọn road safety ṣe tètè gbé àwọn Ṣáńkú àti yòókù lọ sí hospital, ibi ìṣẹ̀lẹ̀ náà ni àwọn tí Mr Finest rán wá dúró sí, tí wọ́n sì tún wípé ìgbà tí àwọn road safety yóò fi dé ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn ìgbà tí wọ́n gbé wọn lọ sí hospital, níṣe ni wọn kò bá fóònù Ṣáńkú àti ti àwọn yòókù mọ́ àyàfi ti awakọ̀ nìkan tí wọ́n bá níbi ìṣẹ̀lẹ̀ náà. Ẹ gbọ́ díẹ̀ lára ohun tí arákùnrin náà sọ nípa awakọ̀ náà. Driver Finest ẹ máa sọ o, mò ń já yín tán, ibi tẹ́ ẹ ti rí driver ẹ máa sọ. Driver tó ń wa mọ́tò táyà fọ́ lẹ́yìn, ẹ jọ ẹ̀yin tẹ́ bá máa ń drive mọ́tò bíbà ẹ sọ pé i comment section. Tẹ́ bá máa ń drive mọ́tò bíbà ẹ kàn ṣe i. Ó ní question kan tí mo fẹ́ bi yín o, ẹ̀yin tẹ́ bá máa ń drive mọ́tò bíbà tẹ́ máa ń wá ẹ̀yin tẹ́ ń drive mọ́tò, ẹ jọ tí táyà mọ́tò bá rìn lọ, like tẹ́ bá ń drive mọ́tò lọ, tí táyà mọ́tò bá fọ́, kí ni next thing tẹ́ máa ṣe? As a professional driver, okay, Versa is 13 million, èyàn sì ti san 19 point, ṣe ẹni pọ́ ní jìbìtì ni ó fẹ́ lù ní jìbìtì ni o. Èyàn ń wa mọ́tò lọ, táyà mọ́tò wa fọ́ lẹ́yìn, kí ni next thing tó máa ṣe? As a professional driver, ṣe ń gbọ́ ẹni ní don't match break o. Driver kí dílà tó lè ràn driver wá, driver yẹn ó gbọ́dọ̀ jẹ́ professional driver. Ó gbọ́dọ̀ jẹ́ pé driver tó trust nínú kẹ́yà, driver yìí mọ mọ́tò wà, driver yìí mọ mọ́tò wà, ó dá lójú tán ni. But ibo ló ti ní quack driver tí ò ní driving license, àti ẹ̀mọ̀ bóyá ó ní driving license bí ò ní, driver wa mọ́tò lọ́wọ́, táyà mọ́tò wa bẹ́ lẹ́yìn, ó wá tẹ bírèkì lójijì lórí bridge. Tẹ́ bá níbi tí accident yìí gan ti ṣe ìṣẹ̀lẹ̀ gan like bí òkè báyìí ni, cause ìgbà tá ń lọ ní ojú títì a wà níbẹ̀, bí òkè báyìí ni, ó ga sí òkè báyìí ni, mọ́tò ń bọ̀ láti ìsàlẹ̀ báyìí ni, táyà wa fọ́ ní ojú ọ̀nà ní bíbáyìí, táyà fọ́ nírú bíbáyìí sí. Ẹ jọ wàjọ ẹsẹ̀ lórí accelerator,
mọ́tò adé rọra máa lọ díẹ̀díẹ̀ mọ́tò adé máa lọ díẹ̀díẹ̀ títí tí mọ́tò yẹn á fi di pé ó ń dúró fúnra rẹ̀ tí wàá máa ṣàwọn máa tẹ bírèkì tíẹ̀ tí mọ́tò yẹn á máa fi dúró fúnra rẹ̀ ó wá máàcì bírèkì lójijì píù mọ́tò fò kúrò lójú títì ó bọ́ sínú kànáà àwọn èèyàn kan wá ní mọ́mí Sanku ṣùgbọ́n báyìí ọmọkùnrin tí wọ́n fi ẹ̀sùn kàn náà ti bọ́ síta láti gbé ìjà ara rẹ̀ ìyẹn Mr. Sanku ó wípé lákọ̀ọ́kọ́ náà òun kọ́ ni ẹni tí ó ń ta mọ́tò wípé onídùúró lásán làwọn jẹ́ fún Sanku wípé mọ́tò tí Sanku rà jẹ́ 25 million tí Sanku sì ti san 12 million nínú owó náà tí ọmọkùnrin finance yẹn sì fi rìsíìtì yàn sí orí ayélujára wípé ó sì kù 30 million tí yóò fi san owó mọ́tò náà pé wípé lóòótọ́ ni òun sọ fún Sanku kí wọ́n gbé mọ́tò náà wá sí Ìlọrin ṣùgbọ́n awakọ̀ tí òun fi ránṣẹ́ sí Ìlọrin òun kò mọ̀ rí wípé èrè kí wá ni òun yóò pé èrè kí ni yóò wá jẹ́ fún òun wípé ẹni tóun ṣe onídùúró fún tó jẹ́ wípé tí wọn kò bá rí tàbí tí nǹkan bá ṣe òun ni wọn yóò ṣe ni òun yóò wá ṣe ìjàmbá tàbí gbèrò ikú fún wípé èrè wo ni yóò jẹ́ fún òun bẹ́ẹ̀ ni ó tún tẹ̀síwájú wípé ṣé awakọ̀ tí òun fi ránṣẹ́ ṣé òun san owó ẹ̀mí rẹ̀ fún ni jẹ́ pé òun náà yóò fi ẹ̀mí rẹ̀ lílẹ̀ fún ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ wípé kò ṣeé ṣe. bẹ́ẹ̀ ni ó tún sọ̀rọ̀ lórí àwọn tí ó rán lọ síbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. ó ní àwọn yẹn ló pe òun wípé wọ́n kàn gbé àwọn tó ní ìjàmbá wá sí hospital ni wípé hospital kò tí ì gbé ìgbésẹ̀ kankan lé wọn lórí. ọmọkùnrin náà ìyẹn Mr. Finest wípé òun lòun ní láti ṣẹ̀ṣẹ̀ fi owó ránṣẹ́ láti lè jẹ́ kí hospital bẹ̀rẹ̀ sí ní ṣe ìtọ́jú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n má bàa kú. báyìí ni a rí tí Mr. Finest jáde síta láti wá gbé ìjà ara rẹ̀ pẹ̀lú ẹ̀sùn tí ọ̀kan lára àwọn ọ̀rẹ́ Sanku fi kàn án ìyẹn Ìṣọ̀lá.